Explosive teaching and powerful prayer combined. Live with Pastor Sam Adeosun. It's time for Prayer Life with Pastor Sam Adeosun. Praise the Lord. Hallelujah. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa àwa yìn orúkọ yín lọ́pọ̀lọpọ̀ fún àánú yín tí ẹ fi hàn. A dúpẹ́ lọ́wọ́ yín torí pé lójoojúmọ́ la ní ìdí láti fọpẹ́ fún orúkọ yín. A yìn yín torí pé a jẹ́ alààyè ọkàn. A dúpẹ́ fún ìdílé wa. A dúpẹ́ fún àwọn ọmọ wa. A dúpẹ́ fún iṣẹ́ wa. A dúpẹ́ fún ọ̀nà wa. A dúpẹ́ fún gbogbo tí ẹ ṣe fún wa. Bàbá Olúwa ẹ gbà ọpẹ́ wa. Ọlọ́run àgbáyé Olúwa ẹ gbà ìyìn wa. A máa ń lọ báyìí nínú àdúrà. Bá a ṣe ń ṣe bí ìṣe wa lọ́sọ̀ọ̀sẹ̀ lójoojúmọ́ lákòókò kákòókò tá bá pe orúkọ yín tó pé ń wà ń bẹ̀ fún wa lẹ́ẹ̀kan sí lónìí bàbá bí a ti ń pe orúkọ yín Olúwa ẹ dá wa lóhùn. Oore ọ̀fẹ́ tó ń gbàdúrà tó ń rí gbà irú oore ọ̀fẹ́ bẹ́ẹ̀ Ọlọ́run dá lù yín lónìí níbikíbi tẹ́ ti ń gbóhùn mi lónìí ní orúkọ Jésù Kristi Ọlọ́run á dáhùn ìbéèrè yín mo ní bẹ́ẹ̀ ti ń béèrè mo ní Ọlọ́run á dáhùn ògo Ọlọ́run yóò farahàn agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ ní orúkọ Jésù Kristi Olúwa wa àmín. Tọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run a tún fi ẹ̀mí ìmoore hàn sí Ọlọ́run fún àǹfààní tó fún èmi àti yín pé kájọ pàdé lónìí ká tún jọ gbàdúrà. Mo gbàdúrà lẹ́ẹ̀kan sí pé Ọlọ́run ní kọtí kún sí ẹ̀bẹ̀ yín àánú Ọlọ́run yóò sì ṣiṣẹ́ nígbà tí ẹ bá ti ń béèrè Ọlọ́run ní wo ohunkóhun bí kò ṣe àánú rẹ̀ yóò sì dá yín lóhùn lórúkọ Jésù. Ní agbára Ọlọ́run ní ọdún yìí àti gba confirmation lọ́wọ́ àwọn committee wa prayer conference yóò dé Europe fún àǹfààní àwọn tó jẹ́ pé dandan wọ́n gbọ́dọ̀ wá sí London ní bí ọ̀rọ̀ fẹ́ ti wà fún wa báyìí yóò ní ọdún yìí a ó dé Freiburg ní orílẹ̀-èdè Germany lágbára Ọlọ́run àti confirm ti London ṣùgbọ́n ìṣòro ọjọ́ kan péré ó ní prayer conference ọdún yìí ní ìlú London lágbára Ọlọ́run àdẹ̀tí sódà pa ti sọ́tẹ́lẹ̀ àbí ní Friday August 9th òní venue oríṣiríṣi bẹ́ẹ̀ ṣe máa gbọ́ a ó tètè máa sọ fún àwọn tó fẹ́ gbààyè níbi iṣẹ́ fún àwọn tó fẹ́ ṣe ohunkóhun tó fẹ́ prepare fún night vigil ọjọ́ kan péré ni ẹ̀rí tá a bá ti wọ̀ ní alẹ́ Friday báyìí ó di ìdájí Saturday ká tó jáde kó mi á sì jáde gẹ́gẹ́ bí aṣẹ́gun lórúkọ Jésù. So tá a bá ti ṣe ti ọjọ́ kan ti London tán á darí sí Germany ní Freiburg ni a ti máa ṣe àkọ́kọ́ ẹ̀ lágbára Ọlọ́run a máa sọ déètì fún yín but August yẹn náà ló máa bọ́ sí kò lè ju ọ̀sẹ̀ kan sí ọ̀sẹ̀ méjì tá a bá ṣe ìṣọ́òru ti London tán lágbára Ọlọ́run ṣùgbọ́n mo fẹ́ kẹ́ ẹ ṣiṣẹ́ kan fún mi pàápàá ẹ̀yin tí ẹ fẹ́ wá sí ti Germany yẹn ẹ̀yin tẹ́ wà ní Europe a sì ń ṣiyèméjì lórí hall tí a fẹ́ gbà a ò fẹ́ gba hall tó máa gba 1,000 people káwọn mẹ́rin wà ń bẹ̀ ṣe mọ̀ pé a ti fowó ṣòfò nìyẹn a dẹ̀ fẹ́ gba hall tó yẹ pé fáwọn bíi 10 táwọn bíi 100 à wá so a máa gbé kinní kan jáde ní weekend yìí lágbára Ọlọ́run lórí website wa bá ṣe máa ń bùkún yẹn àwọn tó fẹ́ wá sí ti Europe nìyẹn o so ẹ dákun ẹ jọ̀ọ́ a fẹ́ kẹ́ lọ síbẹ̀ kẹ́ tètè bá wa yóò bá sọ fún àwọn èèyàn yín tó fẹ́ wá wípé program ó ń bọ̀ ní Freiburg o ní Germany o ọjọ́ báyìí ni o àwa náà àti mọ ọjọ́ àti mọ ibi tá a ti máa ṣe a ó dẹ̀ gbé jáde síbẹ̀ so ẹ jọ̀ọ́ ẹ bá búùkù ẹ̀ ká lè ní àìdíà iye àwọn èèyàn tí ó ń bọ̀ ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ wọ́n yọjú sí mi ní ìsìn wọ́n náwó kan sí mi òótọ́ ni òjò àánú Bible study Yorùbá class ó máa bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run tí Yorùbá class yẹn máa bẹ̀rẹ̀ kíákíá báyìí a sì ń ṣe àwọn ètò kan fún ti English class tí a bá lè ṣe tá a bá ti lè ṣe á dúró sí orí Yorùbá class wa Yorùbá class ni òjò àánú ni ní weekend yóò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ ní weekend yóò gbọ́dọ̀ bẹ̀rẹ̀ lágbára Ọlọ́run mo sọ fún wa tó bá ti fẹ́ bẹ̀rẹ̀ máa sọ fún wa ẹ jẹ́ á wọnú àdúrà wa lọ. Ìgbọ́wọ́lé laying of hands ìgbọ́wọ́lé ẹwọ́ ẹ̀yin ọmọ Ọlọ́run àṣà kan wà nínú ẹ̀sìn Kristi àṣà náà ni wọ́n ń pè ní ìgbọ́wọ́lé ṣe rí ìgbọ́wọ́lé yẹn ó ní àwọn iṣẹ́ méjì pàtàkì kan tí wọ́n ń ṣe. Iṣẹ́ àkọ́kọ́ ni wípé tá bá fẹ́ yáàyàn sọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ a lè gbọ́wọ́lé. Iṣẹ́ kejì tí ìgbọ́wọ́lé ń ṣe ni pé tí ẹnìkan bá ṣàìsàn
a lè gbọ́wọ́lé láti gbàdúrà fún. Now ṣùgbọ́n àṣírí kan wà nínú ìgbọ́wọ́lé tí àwọn èèyàn ò fọkàn sí, tí wọn ò dẹ̀ mọ̀, tí wọn ò dẹ̀ bìkítà. They care less about it. Òun náà dẹ̀ ni pé ní gbogbo ìgbà tí a bá gbọ́wọ́lé èèyàn, now à ń pín nǹkan kan nínú ayé wa fún wọn náà. Then tá a bá dẹ̀ ṣọ́ra, àwọn náà pín nǹkan kan sínú ayé wa tí nǹkan kan táwọn èèyàn mọ̀ nìyẹn. Àṣírí yẹn wà ní Bíbélì o. Ṣùgbọ́n bí wọn ò ṣe kí ń wò ó, wọ́n ti misinterpret sí àwọn nǹkan kan tó pé wọn ò farabalẹ̀ ká. Ẹ jẹ́ ká kíní kan sí wa nínú ìwé Numbers chapter 27 verse 18 to 20. Numbers chapter 27 verse 18 to verse 20. Now ẹ farabalẹ̀ gbọ́ dáadáa o. Now torí pé ìyẹn ló máa ràn yín lọ́wọ́. Èdè òyìnbó ẹ̀ tí n bá débẹ̀ máa padà sí èdè òyìnbó kẹ́ ẹ lè rí ibi tí àṣírí yẹn sàpamọ́ sí. Wọ́n ní èdè Yorùbá sọ dáadáa, ó sọ àṣírí yẹn. Èdè òyìnbó pè ní authority, kì í ṣe authority. Now ẹ jẹ́ ká bẹ̀rẹ̀ sí ká, ẹ jẹ́ kí n kà lédè òyìnbó náà. Wọ́n ní, and the Lord said to Moses, take Joshua the son of Nun with you, a man in whom is the Spirit, and lay your hands on him. Verse 19, set him before Eleazar the priest and before all the congregation, and inaugurate him in their sight. Now, verse 20. And you shall give some of your authority to him. No, kò yẹ kó translate ọ̀rọ̀ yẹn ní authority. That all the congregation of Israel, children of Israel, may be obedient. Now, ẹ jẹ́ kí n lọ ka ẹsẹ̀ yẹn verse 20 yẹn ní Yorùbá. Kẹ́wù nǹkan tó yẹ kó jẹ́. Ó ní kí ìwọ kí ó sì fi nínú ọlá ńlá rẹ̀ sí lára. Now, ó yẹ èdè yóò ó kàn pé ní grandeur ló yẹ kán lò, kí yẹ kán lo authority. Torí pé tàbá original sound ọ̀rọ̀ yẹn gangan grandeur ni, ọlá ńlá ẹni yẹn ni pé gbogbo nǹkan tó wà nínú ayé á pín fún yín. Ó túmọ̀ sí pé tí pásítọ̀ bá ń ṣàgbèrè ní kọ̀rọ̀, tó bá ọ̀dẹ́ ènìyàn ìgbà àbèrè máa farahàn ní òdìlé yín. Grandeur ni, ọlá ńlá nìyẹn. Ní tí Bíbélì ń sọ ń bẹ̀ yẹn nìyẹn. Ibi àṣírí táwọn èèyàn ò kíyèsí tí ò kàn wọ́n nìyẹn. Ṣùgbọ́n pẹ̀lú ẹ̀ náà, dáadáa ẹ jẹ́ ká kú bẹ̀rẹ̀ àdúrà wa ń bẹ̀. Ṣé rí pẹ̀lú ọ̀rọ̀ tí mo sọ yìí, apostoli Paul ó kìlọ̀ fún Timothy, ó kìlọ̀ kan fún. Ẹ jẹ́ ká wo ìkìlọ̀ yẹn. 1 Timothy chapter 5 verse 22 ó ní ìkìlọ̀ yẹn wà. Ó ní, do not lay hands on anyone hastily. Ìkìlọ̀ lánìí. Ó ní, nor share in their people's sin. Keep yourself pure. Mo sọ lẹ́ẹ̀kan, mo ní ẹ pín fún wọn, wọn á pín fún yẹn ni. Ó ní, má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni. Bẹ́ẹ̀ ni kí o má sì jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ àwọn ẹlòmíì. Pa ẹsẹ̀ rẹ mọ́ ní ìwà mímọ́. Ó ní, pa ara rẹ mọ́ ní ìwà mímọ́. Keep yourself pure. Ṣẹ́rí, ó dá ẹ jẹ́ ká kọ́ gbàdúrà yìí ná kí tó máa sọ àwọn kankan fún wa. A sọ fún Ọlọ́run, Jésù Olúwa, gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé mi, gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé àwọn ọmọ mi tó ń da ìdílé mi láàmú, Olúwa ẹ wò sàn lórúkọ Jésù. Torí pé ó máa ń wù àwa kìrìsìtẹ́nì kankan gbọ́wọ́ lé wa ṣá, àtọwọ́ akíká, àtọwọ́ ìjàmìnà, àtọwọ́ kọ́ńkọ́ ṣá àdálù àòkíà. Ṣùgbọ́n Paul ń sọ fún pásítọ̀ ní ẹni tó Paul ń bá sọ̀rọ̀ ń bì. Ó ní má máa kánjú gbọ́wọ́ lé ẹnikẹ́ni, kán máa pín fún ẹ. Tó bá ti kánjú gbọ́wọ́ lé wọn á pín fún ẹ. At any point in time, they have hastily laid hands on me, all my children, that is troubling my family. Heal us in Jesus' name. Jésù Olúwa, gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé mi, gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé àwọn ọmọ mi, ní orúkọ Jésù Kristi, tí àwọn kan wọ̀nyí tó ń da ìdílé mi láàmú, Olúwa ẹ wò sàn lónìí. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé mi, tá a ti kánjú gbọ́wọ́ lé àwọn ọmọ mi, ní orúkọ Jésù Kristi, tí àwọn kìnìún wọ̀nyí wá ń da ìdílé mi láàmú, bàbá Olúwa ẹ wò wá sàn lónìí, Olúwa ẹ wò wá sàn lónìí. Wò mí sàn tọmọtọmọ, wò mí sàn tọkọtọkọ, wò mí sàn tayátayá, wò mí sàn tìdílé. Olúwa ẹ ṣàánú fún mi. Gbogbo bí tí a ti kánjú gbọ́wọ́ lé wa, Olúwa ẹ wò wá sàn lónìí, Olúwa ẹ wò wá sàn lónìí. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Now ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run tẹ́ wà ní abẹ́ àdúrà yìí lónìí. Tí n bá sọ̀rọ̀ kan fún yín bóyá gẹ́lẹ́ lè gbàgbọ́. Ẹ wo, Uriah
yẹn ni pé ó ṣọ̀wọ́n pátápátá kẹ́ tó rí báyìí kí n gbọ́wọ́lé orí ẹnikẹ́ni ó ṣọ̀wọ́n gan-an tí n bá ṣe bóyá ṣé mi sọ pé nígbà ìmọ̀ gan kò sí gbà ìmọ̀ inú iṣẹ́ ìránṣẹ́ mi ò tí n bá ti gbọ́wọ́lé yẹn mo ti ní àdúrà kan tí mo ti gbà tí mo ti rí àrídájú ẹ̀ ni pé ó yá máa gbọ́wọ́lé ẹ̀ pé mo fẹ́ gbàdúrà ẹ̀rọ tí n bá ti rí irọ́ mi ní ṣe kì í ṣe bóyá mo sọ pé àwọn tí mo yà sọ́tọ̀ yẹn pé mi ò trust wọn yẹn kọ́ ni mò ń sọ o so ìmọ̀ràn bẹ́ẹ̀lì ni mò ń tẹ̀lé pé kí n má kánjú kí n dúró torí pé tí n bá ti yà sọ́tọ̀ fún iṣẹ́ ìránṣẹ́ ó pẹ́ ó yá náà nu iṣẹ́ ìránṣẹ́ yẹn náà á pẹ́ ń bẹ̀ tó bá pẹ́ dáadáa màá mọ̀ tàbí kọ́ lọ́run kó fi àwọn kan hàn mí either of the two ni lóòótọ́ ni mo fi tọkàntọkàn gbàdúrà fún wọn ṣùgbọ́n I'm always cautious òótọ́ tó wà ń bẹ̀ ni kí ló fà á ó ní bíbélì ní kí n má ṣe fi ìkánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni kí n má bàa jẹ́ alábàápín nínú ẹ̀ṣẹ̀ wọn pásítọ̀ abẹ́ ẹ̀gbọ́n kan tí mo sọ sà ẹ má kánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni kẹ́ ẹ má bàa pín nínú ẹ̀ṣẹ̀ wọn ó lè affect àwọn ọmọ yín ibi tí mò ń lọ gan nìyẹn ṣàmùkẹ́ ọ̀rọ̀ ọmọ máa ń ká mi lára màá tẹnumọ́ ọ̀rọ̀ ọmọ títí kò sí bẹ́ẹ̀ ṣe fẹ́ jẹ́ ọmọ yín sùn mí tó ẹ̀yin lẹ jẹ̀bi òótọ́ tó wà ń bẹ̀ nìyẹn tẹ́ expose ẹ̀ láti ìbẹ̀rẹ̀ pẹ̀pẹ̀ ayé ẹ̀ ó lè má jẹ́ ilẹ̀ lẹ́ni gbogbo ẹ̀bí o ó lè jẹ́ bàbá ẹ̀ ni o torí ó máa rí bẹ́ẹ̀ gbà mí ìyá lè fẹ́ ṣe dáadáa kí bàbá kó yan pòkì bàbá lè fẹ́ ṣe dáadáa gbà mí kí ìyá yan pòkì so kò ní jẹ́ kéèyàn kó ẹ̀bí lórí ẹnìkan ṣoṣo ẹ̀rí now àdúrà tá a fẹ́ tún àdúrà yẹn gbà ni ṣùgbọ́n ẹ̀yin tẹ́ bá jẹ́ ìránṣẹ́ Ọlọ́run fẹ́ kẹ́ ẹ́ dì tiẹ̀ nígbà táwọn yòókù bá gbàdúrà tiwọn bẹ́ẹ̀ ṣe máa gbà ní wípé gbogbo ibi tí mo ti kánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni tó ń dààmú ìdílé tèmi Olúwa ẹ wò mí sàn bẹ́ẹ̀ ṣe máa gbà tí ẹ̀yin ìránṣẹ́ Ọlọ́run gbogbo ibi tí mo ti kánjú gbé ọwọ́ lé ẹnikẹ́ni tó ń dààmú ìdílé mi kí Ọlọ́run alààyè kó bá mi wò sàn bẹ́ẹ̀ ṣe máa gbà tí ẹ̀yin ṣùgbọ́n àwa yòókù Jésù Olúwa gbogbo ibi tí a ti kánjú gbọ́wọ́ lé mi tó ń dààmú ìdílé mi at any point in time they have hastily laid hands on me that is troubling my family. Heal us in Jesus' name. Ó tán o. Kẹ́ẹ̀dẹ̀ máa tẹ̀ra máa àdúrà yẹn léraléra. Jésù Olúwa gbogbo ibi tí a ti kánjú gbọ́wọ́lé mi tàbí gbogbo ibi tí mo ti kánjú gbọ́wọ́lé èèyàn tó ń da ìdílé mi láàmú olórúkọ Jésù Kristi Olúwa ẹ wòsàn lónìí Olúwa ẹ ṣàánú fún ìdílé mi lónìí ẹ jẹ́ a gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ibi tí mo ti kánjú gbọ́wọ́lé ẹnikẹ́ni tàbí tá a ti kánjú gbọ́wọ́lé mi ní orúkọ Jésù Kristi Olúwa ẹ wòsàn lónìí àdúrà yẹn ọ̀tọ̀ọ̀tọ̀ ni o èyí tó bá jẹ́ ti yín níbẹ̀ ní kẹ́ dìmú ẹ dẹ̀ bẹ̀ sí gbà dáadáa kí ìdílé yín lè bẹ̀ sí ṣe rere kẹ́ lè rí ìṣeré inú ayé àwọn ọmọ yín ó yẹ tẹ̀síwájú àdúrà ó yẹ lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú lórúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí ayérayé Olúwa ẹ ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ó dá jẹ́ béèrè kan lọ́wọ́ yín ẹ dákun ẹ̀yin olùkà bíbélì tẹ́ mọ̀ bíbélì tinú tẹ̀yìn ẹ jọ kí ni nǹkan pàtàkì tẹ́ ẹ mọ̀ nípa wòlíì Élì nǹkan pàtàkì jùlọ tẹ́ ẹ mọ̀ nípa wòlíì Élì ẹ rí i pé tàbá ní tanra wa jẹ pé àwọn ọmọ wòlíì Élì wọ́n jẹ́ ọmọ ṣe kínni they are wayward children ẹ jẹ́ ká sọ bó ṣe lọ very very wayward ó ti wá mọ̀ nípa àwọn ọmọ wòlíì Élì nìyẹn iṣẹ́ rere tí bàbá yẹn ṣe a ò rí ẹ wo wòlíì Élì èèyàn mímọ́ ni o holiness ṣáá ni in fact kì í ṣe wòlíì tó it was not a loud prophet tó ń pariwo ṣáá no ó ṣiṣẹ́ Ọlọ́run tọkàntọkàn ṣùgbọ́n àwọn ọmọ ẹ̀ wọ́n wà wayward now ẹ ti kan tó wá wò kíní kan tó yà ní lẹ́nu ń bẹ̀ ọ̀dọ̀ wòlíì Élì ni Samuel gbé dàgbà now kí la mọ̀ nípa àwọn ọmọ wòlíì Samuel náà àwọn náà they are wayward children now ṣe ẹ rò bóyá oh God ẹ jẹ́ kí n sọ ẹ̀ṣẹ̀ àwọn ọmọ wòlíì Élì náà tá bá lọ sí 1 Samuel chapter 2 verse 17 a ó rí kan tí Bíbélì sọ nípa àwọn ọmọ wòlíì Élì ó ní the sin of the young men àwọn ọmọ wòlíì Élì náà sọ yẹn was very great before the Lord for men abhor the offering of the Lord gbogbo àwọn offerings tí a ṣe fún Ọlọ́run wọ́n sọ ìdàkudà kì í ṣe yẹn nìkan tá bá dé 1 Samuel chapter 2 verse 22 a rí pé
wòlíì Élì àwọn ọmọ ẹ̀ burú débi pé wọ́n ń rèèpù. Oh God, ẹ má jẹ́ ká sọ yẹn. Obìnrin tó bá fẹ́ pé celebrity ni wọ́n, obìnrin tó bá wù wọ́n láti sùn pẹ̀lú ni wọ́n tún wá ń ṣe ní agbègbè ṣọ́ọ̀ṣì, wọn ò kíá níbi táwọn yẹn tán notorious dé. Nígbà yẹn dẹ̀kẹ̀rẹ́ Samuel kéré now, ṣùgbọ́n ọmọdé máa ń learn by what he sees. Ohun tó ọmọdé bá rí òun ló fi ń kẹ́kọ̀ọ́. Ó dẹ̀ ń wo àwọn bọ̀dá ẹ̀ nígbà tí ń ṣe ìwà ìgbín yẹn. Ṣùgbọ́n ìyanu tó wà bẹ́ẹ̀ ni pé Samuel ò mú ìwà kankan nínú àwọn ọmọ wòlíì Élì. Irọ́ kò mú kankan nínú ẹ̀. So ó túmọ̀ sí pé ó mọ̀ pé nǹkan tí wọ́n ń ṣe ò dáa. Bẹ́ẹ̀ ni nǹkan tí ibi kan mo fẹ́ ká mọ̀ nìyẹn. Ṣùgbọ́n ìyanu tó wà ń bẹ̀rẹ̀ now, because mo ń dá àwọn òbí kan lóhùn tó máa sọ fún mi pé ọmọ mi mo dẹ̀ try tó, mo lo gbogbo agbára mi o, in fact o, ìbéèrè kan nìkan mo fi mọ̀ wọ́n, kí ló wà fàtọ́ fi mú gbó ò bèè lọ́wọ́ rẹ̀. Àbí gbà tí wọ́n dá wọn tán wọ́n gbé gbà tó tẹ́ bí wọn mà ẹ̀rí smoke lọ́wọ́ wọn. Irọ́ bẹ́ẹ̀ náà ló ṣe rí fún wòlíì gbà táwọn tó náà wá di wòlíì. Ìyanu tó wà ń bẹ̀ ó ti kò mọ̀ wípé a ti pín fóun náà. Oh my God. Nígbà tí wòlíì Samuel wá dàgbà, ẹ wá wo àwọn ọmọ ẹ̀ náà, Joel àti Abijah. Joel àti Abijah yìí adájọ́ ni wọ́n, onídàájọ́ ni wọ́n ní Israeli. Ṣùgbọ́n they were so notorious. They were so notorious débi pé oh my God, wọ́n ti corrupt jù. In fact, mi rò bóyá wọ́n corrupt tó Nàìjíríà. Mi rò bá àwọn adájọ́ Nàìjíríà mi rò bọ́n corrupt tó àwọn ọmọ Samuel. Bẹ́ẹ̀ ni, torí pé Bíbélì jẹ́ kó yé wa wípé nígbà tí àwọn ọmọ Samuel bá dájọ́ kan tán gẹ́gẹ́ bí adájọ́, tí ẹni tán bá dálẹ́bi bá lọ sanwó tó bá bribe wọn, wọ́n á yí ẹjọ́ padà. Mi ò mọ̀ bí wọ́n ṣe irú ẹ̀ láyé. Nígbà tí a sọ pé this is my judgment tó sọ tán tó wá sọ létà pé rárá o mi sọ bẹ́ẹ̀ o, nǹkan tí mo mí nǹkan yẹn o, ó yá o ìwọ tí mo ló jàre ó yá mo fún ẹ lẹ́wọ̀n ọdún mẹ́fà, ìwọ tí mo fún ẹ lẹ́wọ̀n ọdún mẹ́fà tẹ́lẹ̀ ó yá máa lọ lé ẹ̀. On my change, they are very, very corrupt. Wọ́n ti pín fún tó ń fún ẹ tí Samuel bá lòun fẹ́ ṣe rere, wòlíì yẹn ti pín fún àwọn ọmọ ẹ̀ ò lè ṣe rere. Ẹ sọ fún Ọlọ́run gbogbo ẹ̀gún, gbogbo ìdìbàjẹ́, gbogbo nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé, ẹ wẹ̀ kúrò pẹ̀lú ẹ̀jẹ̀ yín Jésù Kristi. Bẹ́ẹ̀ bá ti fẹ́ gbàdúrà ẹ̀ ní every curse and negativity that was shared with my family through laying of hands, oh Lord, wash it away with your blood in Jesus' name. Bá ṣe fẹ́ gbàdúrà ẹ̀ ní pé gbogbo ẹ̀gún, ìdìbàjẹ́, àwọn nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé, Jésù Olúwa ẹ̀wẹ̀ dànù lónìí nínú ayé wa lórúkọ Jésù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, gbogbo ẹ̀gún, gbogbo ìdìbàjẹ́, gbogbo nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé lórúkọ Jésù Kristi. Olúwa ẹ̀wẹ̀ dànù, Olúwa ẹ̀fẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olúwa ẹ̀wẹ̀ dànù. Ẹ wẹ̀ kó lórí àwọn ọmọ mi o, Olúwa ṣàánú fún wọn o. Ẹ wẹ̀ kó lórí àwọn ìran mi o, ní orúkọ Jésù ṣàánú fún wa o. Ẹ wẹ̀ kó lórí àwọn ìdílé mi o, Olúwa ẹ̀yin tẹ́ bá jẹ́ grandma grandpa, ẹ rántí àwọn ọmọ yín o, wọ́n lè bẹ̀rẹ̀ sí gbádùn Jésù lára yín. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà gbogbo ẹ̀gún, gbogbo nǹkan òdì, gbogbo èpè, gbogbo àdàbí, gbogbo nǹkan òdì tá a ti fi kún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé lórúkọ Jésù Kristi. Olúwa ẹ̀wẹ̀ dànù, gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ jẹ́ kí n béèrè ìbéèrè kan náà, bóyá ó ti ṣẹlẹ̀ sí yín rí. Ǹjẹ́ ẹ ti ṣalábàápàdé ẹnikẹ́ni tó sọ fún yín pé lẹ́yìn ìgbà tí wọ́n hàn dé ní ọkọ òun gẹ́gẹ́ bí alàgbà, lẹ́yìn ìgbà tí wọ́n hàn dé ní aya òun gẹ́gẹ́ bí díkínẹ́sì, lẹ́yìn ìgbà tí wọ́n hàn dé ní ọkọ òun gẹ́gẹ́ bí díkìn, lẹ́yìn ìgbà tí wọ́n gbọ́wọ́lé ọkọ òun gẹ́gẹ́ bí pásítọ̀, òun ló ti bẹ̀rẹ̀ àgbèrè. Mo ti gbọ́ dáadáa. Ẹlòmíì nígbà tí ọkọ ẹ̀ tí wọ́n hàn dé ní ẹ̀tàn gbọ́wọ́lé tán, òun ló bẹ̀rẹ̀ sí ṣàgbèrè burúkú kò ṣe tẹ́lẹ̀. Ẹlòmíì he was a good family man. Tó máa ń sọ nípa ẹni tó fẹ́ràn àwọn ọmọ, tó fẹ́ràn ìdílé òun ni. Ṣùgbọ́n nígbà tí pásítọ̀ kan ti gbọ́wọ́lé tó ní àyà sọ́tọ̀ láti ṣe nínú ìjọ Ọlọ́run, ó tán o. Ìgbà yẹn ló ti ń fìpè bá àwọn ọmọ ẹ̀ sọ̀rọ̀. Ìgbà tí ẹ ṣàìmọ̀ pé nǹkan tó ń pè ní ìgbọ́wọ́lé á tún pé nínú ọlá ńlá ẹ̀, á tún pé fún ẹni tá a gbọ́wọ́lé ni. Ó mà ṣe o, ìgbọ́wọ́lé ló ń ṣe yẹn. Mo ṣe ní ká gbàdúrà yẹn lẹ́ẹ̀kan. Ó ní kò sẹ́ni tó bọ̀
ẹ kàn mọ́ rò pé kò sẹ́ni tó bọ́ àwọn inú mi máa ń dùn fún àwọn bàbá wa kan àti ìyá wa kan tó máa ń sọ̀rọ̀ nípa ṣọ́ọ̀ṣì tí wọ́n lọ tẹ́lẹ̀. kẹ́yìn náà jókòó kẹ́kàn wáàyè jókòó ní bákónì yín lọ́jọ́ kan kẹ́ ẹ máa reflect kẹ́ ẹ padà sẹ́yìn ẹ̀yin náà á rí ìbànújẹ́ gbọ́dọ̀ bá ọkàn yín pé ayé mi o ìbànújẹ́ gbọ́dọ̀ bá ọkàn ènìyàn kì í ṣeré o àwa gan tá àrìn jìnnà yìí tó fẹ́ pé ṣọ́ọ̀ṣì tá a kàn ń lọ ṣọ́ọ̀ṣì tí òye gbogbo wa ní pa àtẹwọ́ lọ́nu yẹn digbi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 
ọlọ́run ò mà ṣe o, bá ṣe ń tọ́ ni ọlọ́run ò mà ṣe o, tẹ́ kó wa kúrò nínú ikú àti ẹ̀gàn ayérayé. Gbogbo ẹ̀gàn, ìdìbàjẹ́ àti nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé Jésù Olúwa, ẹ fẹ̀jẹ̀ yín wẹ̀ kúrò nínú ayé wa lónìí. ní tí mo ní ká sọ nìyẹn. Every cause, every negativity that was shared with my family through laying of hands, wash it away with your blood. Wash it away with your blood. Ẹ̀jẹ̀ Jésù nìkan ló lè wẹ̀ dànù. Nípasẹ̀ àánú rẹ̀, kò sí agbára kankan, kò sáṣẹ kankan tá a lè pa báyìí. Torí wọ́n ti fi kún ayé wa already. Gbogbo ẹ̀gún, ìdìbàjẹ́ àti nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé Jésù Kristi, ẹ wẹ̀ dànù kúrò lónìí, ẹ ṣàánú wa. Ẹ jẹ́ a gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé, mo gbàdúrà gbogbo ẹ̀gán, gbogbo nǹkan òdì tá a ti pín fún ìdílé mi nípasẹ̀ ìgbọ́wọ́lé ní orúkọ Jésù Kristi. Olúwa ẹ wẹ̀ dànù, Olúwa ẹ wẹ̀ dànù. Ẹ̀jẹ̀ yín ni o, Olúwa ẹ fi wẹ̀ dànù. Ẹ ṣàánú wa Jésù, Olúwa ẹ ṣàánú wa. Olúwa ẹ ṣàánú ìdílé mi. Gbogbo tá a ti pín fún ìdílé mi tó sì ń dá ìdílé mi láàmú, tó jẹ́ nǹkan òdì gbogbo, lórúkọ Jésù Kristi. Olúwa ẹ wẹ̀, Olúwa ẹ wẹ̀ dànù, Olúwa ẹ wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, ẹ má ṣì mí gbọ́ o. Kí n pọ́ọ̀sì díẹ̀ o. Ẹ dákun, mo bẹ̀ yín, ẹ̀yin bàbá mi, ẹ̀yin ìyá mi, ẹ má ṣì mí gbọ́ o. Ṣé ẹ rí ìgbọ́wọ́lé is one of the best things that can happen to the church. Ẹ gbà mú sọ fún yín pé tá a bá sọ àwọn nǹkan tó ẹ̀bùn tó ní agbára tí Ọlọ́run fún ìjọ fún ìṣerere, ìgbọ́wọ́lé wà lára ẹ̀. Ṣùgbọ́n bó ṣe bá yín sọ̀rọ̀ lónìí, ìgbọ́wọ́lé ti di ẹ̀gán nínú ayé tá a wà. Ẹ̀gún ayérayé téèyàn ò lè bọ́nú ẹ̀ ní ìgbọ́wọ́lé. Ó dà, ẹ jẹ́ kí n fún yín lápẹẹrẹ kan mà, mọ́mì. Ní ọdún kan mo ti sọ dáadáa rí, nígbà tá a wà ní ọmọ ìjọ tó máa ń sọ fẹ́yìn tó yẹ pé ṣọ́ọ̀ṣì yín ní ìparí oṣù wọ́n gbé pásọ̀ kan wá láti Yoma, wọ́n gbé pásọ̀ kan wá láti Yola, wọ́n gbé pásọ̀ mi wá láti Yomu, wọ́n gbé pásọ̀ mi wá láti Yolọ, oríṣiríṣi lóṣooṣù. Tí o bá bẹ̀rù fún ayé ẹ̀, tó bá yẹ pé ó ti ṣẹlẹ̀ sí ẹ rí, bẹ̀rù fún ayé ẹ̀, tó ṣẹlẹ̀ sáwà náà rí nígbà tá a jọ ọmọ ìjọ. Wọ́n gbé pásọ̀ yẹn wá, Àkúrẹ́ la wà ń gbà yẹn, wọ́n láti Èkó ló ti wá, ìránṣẹ́ Ọlọ́run pàtàkì. Nígbà tí pásítọ̀ wa ń dán pásítọ̀ yìí fún wa, ṣé lárúbíyá Jésù ló ń bọ̀ ni? Pásítọ̀ yẹn nígbà tó wọ́n á fi rọ́kùn, kẹ́ ẹ lè wá sí sọ́jí, wọ́n á fi rọ́kùn, ẹ̀pọ̀ owó tán ná wọ́n ṣàfẹ́ rí padà. Bí ẹ̀gbọ́n sọ fún yín, pásítọ̀ yẹn, oh my God, pásítọ̀ wa ló ń polongo ẹ̀ fún wa, oh my God. Nígbà tá a pàdé ní program kan, in fact ẹ̀mí mọ́ physically lè máa rí báyìí. Gbogbo wa náà expect pastor dé. Ọlọ́run mi, ó máa ṣe o. Sunday ló ti bá wa nínú ìsìn, ó dé wa yọ. Ìjẹ́ mi ìròyìn pastor kan fún wa lẹ́ẹ̀kan, wọ́n ti dé o, ògo. Èmi náà wà lórí ìdúró mọ́ crown nílùú ìṣe gbìrìgbìrì oníṣẹ́ṣe gíràn mọ́ àwọn yẹn náà ń pàtẹ́ o. Àṣeyẹyẹ ayé wa ó là ń ṣe, ẹ̀yin ọmọ Ọlọ́run. Ìsọjí lọ ní ọjọ́ Monday, oh my God, gbà tó máa fi délé ohun mi ti há àti kéékèèké ohun á ti há. Ó di ọjọ́ Tuesday, oh God, ó tún lè ju Monday lọ, tó náà ká tún gbómi wá ní ọjọ́ kejì. Yàgbé omi yẹn náà máa ń tàn wá ní ká gbómi wá, nígbà jẹ́ pé omi yẹn ló máa tún ayé wa ṣe. Nígbà tó di Wednesday tí ìsọjí ń lọ báyìí, làwọn ọkùnrin mi mẹ́ta kan dé ṣọ́ọ̀ṣì wa. Bí oníṣọjí ṣe gbé sókè tó rí wọn báyìí, mo rò bó ti mọ̀ kan nínú wọn, ó fẹ́ sá náírà mú wọn ná. Ayé mi o, nínú ìsọjí mò ń sọ fún yín, wọ́n bẹ̀rẹ̀ sí ìná bí ejò àìjẹ làwọn àwọn tó jọkùnrin ìgbìdá ń sá síbẹ̀. Kí ló ṣẹlẹ̀ náà, kí ló ṣẹlẹ̀? wọ́n ń pín wọn níyà, wọn ò ní ẹnikẹ́ni o. Onísọjí yẹn náà ẹnìkan nínú wọn gba máìkì, ó là mọ́ lórí, wọ́n ná, ẹ̀jẹ̀ yọ mú ẹ̀.
kí ló ṣẹlẹ̀ wọ́n ṣàní káwọn àgbààgbà mo wà fortunate lọ́jọ́ yẹn torí pé secretary ní ṣọ́ọ̀ṣì ni mí ayé mi o tí bá ti rántí ìṣẹ̀lẹ̀ wa ní ayé mi máa wo ọjọ́ tí mo lò nínú ìsọjí yẹn máa kàtẹ́ pé 4 days of wastage nínú ayé mi. Ṣùgbọ́n pé èyí tó ń bà mí lẹ́rù bẹ́ẹ̀ ni pé kí la ti pín pẹ̀lú máa yìí báyìí but kò gbọ́ lé mi o mo ní orí ọ̀fẹ́ yẹn o. Ẹ wo nígbà tí wọ́n máa pè àwọn yẹn jókòó kí ló dé táwọn yẹn máa rojọ́ báyìí wọ́n láwọn ará àdúgbò ti sọ fóun ti pẹ́ pé ọkùnrin kan máa ń wá ó máa wá ń ká ìyàwó òun mọ́lé máa yí kì í dúró lákùrẹ́ Adó ló ti ń ṣiṣẹ́ ni máa yẹn ti ń ṣiṣẹ́ so time tí máa yẹn bá ti lọ ṣiṣẹ́ báyìí wòlíì á lọ ká ìyàwó níyàwó mọ́lé ilé máa yẹn ló máa wà throughout. Now in fact inú ìsọjí tá a wà yẹn ilé àlè ni wòlíì wá dé sí wòlíì onísọjí wa tó dé sí ilé àlè ilé ìyàwó ní matrimonial bed wọ́n dẹ̀ gbàdúrà jọ Sunday wọ́n dẹ̀ gbọ́wọ́lé àwọn ènìyàn this same man gbọ́wọ́lé àwọn ènìyàn ṣé ẹ̀gún kò transfer ẹ̀gún fún wọn báyìí ni mo sọ pé ìgbọ́wọ́lé mo sọ ní ìgbọ́wọ́lé inú ayé tá a wà ó ti dẹ̀gún bẹ́ẹ̀ ni mo sọ fún ẹlòmíà ní kinní kan ibi tí ìwọ bá rí mọ ló máa sọ mọ ibi tá a wà á rí dé òun là ń sọ fún yín pé láyé tá a wà ordinary pé wòlíì kan kò láṣẹ lórí àwọn ọmọ ẹ̀ lásán nìyẹn o kò ṣogun ìránṣẹ́ Ọlọ́run tó tọ́ ni o ṣùgbọ́n ó kó bá ọmọ kékeré tó wà lábẹ́ ó ṣẹlẹ̀ sóun náà àtọ́ wá sọ èyí tó ń ṣàgbẹ̀ lójú páálí láwọn yẹn ní ibo ló ti wá rí agbára anointing tó ń lò mọ́ ní kò sí nǹkan tó ń jẹ́ anointing jáde kó wèrè yín sọ̀rọ̀ ẹ̀mọ́ túmọ̀ ọ̀rọ̀ ibo ló ti wá rà kò ságbára anointing kankan zili náà ló ṣe wúwà akànnì tara lásán ni láì ní ìmọ̀ ó mà ṣe o ṣe rírú àwọn irú nǹkan báyìí ó ti wà tipẹ́ bẹ́ẹ̀ ni mo sọ fún yín ní Acts chapter 8 verse 18 Bíbélì sọ pé ó ní nígbà tí Símónì rí i pé nípa gbígbé ọwọ́ lé ni a ti ń ti ọwọ́ àwọn àpọ́stélì fi ẹ̀mí mọ́ fúnni ó fi owó lọ̀ wọ́n ó ti wà tipẹ́ ẹnìkan tó nìyẹn wòlíì ìwèrè kan tó nìyẹn kì í ṣe Simon Peter náà ń sọ̀rọ̀ ẹ̀yọ kì í ṣe ọmọ ẹ̀yìn Jésù náà ń sọ yìí nígbà tó rí pé àwọn ọmọ ẹ̀yìn gbà yẹn wọ́n gbọ́wọ́lé àwọn ènìyàn ẹni agbẹ̀mí mọ́ wọ́n gbọ́wọ́lé ènìyàn agbẹ̀mí mọ́ ẹni tí ń ṣiṣẹ́ tipẹ́ ó wá mọ̀ pé òun ò ní ẹ̀mí mọ́ tó ń lè gbé lọ́wọ́ láwọn èèyàn ó lọ bá wọn pé òun kàn tà fóun so that kó lè máa ṣe ẹ̀bẹ́ rí báyé ṣe dà á sọ fún Ọlọ́run Jésù Olúwa gbogbo ọwọ́ àìmọ́ tá a ti gbélé mi lórí ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbogbo ọwọ́ àìmọ́ tá a ti gbélé àwọn ọmọ mi lórí ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù every unclean hand laid on my head every unclean hand laid on my children's head wash it away with your blood gbogbo ọwọ́ àìmọ́ pátá tá a ti gbélé mi lórí tá a gbélé àwọn ọmọ mi lórí lórúkọ Jésù Kristi Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù ẹ jẹ́ gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù Ọlọ́run ayérayé mo gbàdúrà gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé mi lórí gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé àwọn ọmọ mi lórí èyí tá a gbélé ọkọ mi lórí ọwọ́ àìmọ́ tá a gbélé aya mi lórí lórúkọ Jésù Kristi mo gbàdúrà lónìí mo bẹ̀bẹ̀ mo ṣìpẹ̀ Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbogbo ọwọ́ àìmọ́ èyí tá a gbélé mi lórí Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbogbo ọwọ́ àìmọ́ èyí tá a gbélé àwọn ọmọ mi lórí Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbogbo ọwọ́ àìmọ́ èyí tá a gbélé ìdílé mi lórí Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa ẹ̀yin ọmọ Ọlọ́run ní àwọn ọdún kan lọ́hùn mo wà nínú chọ́ọ̀chì kan ní o madam kan ló invite mi wọ́n ń gbé ládùúgbò wa madam yẹn ń ta ó máa ń ta ẹja yíyan ẹja yíyan ló máa ń tà ó dẹ̀ náìsì sí gbogbo wa gan àmà kọ́sítọ́mà wa ni a máa ràn kan lọ́wọ́ ẹ̀ ló bá fìwé pè mí ó dẹ̀ bẹ̀ mí ó ní kí n jọ́ kí n wá ẹ̀yìn oníṣọ́ọ̀ṣì wọ́n kọ̀ǹpẹ́lẹ̀ wọn pé kọ́ invite èrò wa mo ní bó ṣe yẹ kó rí nìyẹn làwa lọ nígbà yẹn nígbà tá a dé ṣọ́ọ̀ṣì yẹn bá ṣe jáde kó ṣọ́ọ̀ṣì wa jọ yẹn báyìí mo kàn gbéra torí kò jìnnà mo dẹ̀ lọ́bẹ̀ ẹ̀rí ẹsẹ̀ gan láàrin torí kò jìnnà àdúgbò ibi mẹ́ta sí tiwa ni ẹ̀rí lóòótọ́ nígbà tá a débẹ̀ o pásítọ̀ ṣọ́ọ̀ṣì wọn ó kọ́ ló pé ní gbogbo àwọn ìránṣẹ́ Ọlọ́run pátá tó wà níbí lónìí àti pèsè àga sílẹ̀ dẹ̀yìn ẹ máa bọ̀ lókè mi ò lọ ẹ jẹ́ ká fìdí ẹ̀ lẹ̀ ẹ̀yìn mo rí àwọn nǹkan kan mi ò dìde mi tí mo jókòó sí torí mi ṣáà wọ súùtù so bùbá àti ṣòkòtò ni mo wọ̀ nínú program yẹn
bẹ́ẹ̀ ni pásítọ̀ lára àwọn tí wọ́n fi tán pè wá ó ní kí gbogbo àwọn ọmọdé wá òun fẹ́ gbọ́wọ́lé wọn fún ìṣerere. Ó ní kò sọ ọmọ tó ń gbọ́wọ́lé lónìí tí ò ní ṣerere. Ó dẹ̀ ní tọmọ yín bá ti bọ̀ ń ta ẹ fi nǹkan kan lé lọ́wọ́ tó jẹ́ ọrẹ ẹ fún ní ọrẹ dání kó lè bẹ̀rẹ̀ sí di náwó. Àwọn guys yẹn wọ́n smart gan, wọ́n ní ọpọlọ jù. Oh my God. Kẹwàá ọmọ yẹn ti ọmọ wọn síta, ṣùgbọ́n nírò tí mo jókòó sí yẹn èèyàn bíi méjì òun ló la èmi àti madam yẹn. Madam yẹn wá ń ti ọmọ yẹn obìnrin kékeré, ó wá ń ti kó lọ ó fún lọ́wọ́, ọmọ yẹn ò gbà, ó lóun lọ gbàdúrà kó lọ. Madam ẹ bẹ̀ sí nà ó fẹ́ máa drag ẹ̀, èmi ni mo wá intervene. Mo á ní madam ní kí ló tẹ́ fi ń nà ọmọ ìbá. Ó ní gbogbo ẹgbẹ́ ẹ̀ ń gbà mo ní ẹ má sọ bẹ́ẹ̀, mo á ronú èdè mo lè lò fóbìnrin o tó lè jẹ́ mo ní ṣé nǹkan ọmọdé rìnrìn ju àgbà lọ ni. Ẹ mọ̀ nǹkan tó ọmọ yẹn rí tó sọ mi pé òun lọ. Ìyá yẹn wá dákẹ́, ó dákẹ́ bó ṣe fọmọ yẹn mọ́ra ni ẹ fọmọ yín mọ́ra. Ọmọ yín lòun ò lọ, ọmọ kékeré yìí ó lòun ò lọ. Ẹ ṣàmì pé nǹkan kan ṣẹlẹ̀ nìyẹn. Ló wá dákẹ́, ìyá yẹn ò sọ̀rọ̀, ó dákẹ́. Mi ò mọ orí ọ̀fẹ́ tọ́lọ́run fún ọmọ yẹn o, mi ì lè sọ ibi tí mo rí mọ́ ni mo sọ fún wa yẹn. Ẹ̀wọ́ ẹ̀yìn ọmọ Ọlọ́run, èèyàn gbọ́dọ̀ ní kíyèsára ní ayé tá a wà yìí. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín, láyé àtijọ́ mélòó ni àgàmọ́ra. Ìránṣẹ́ Ọlọ́run pọ̀ lọ jàrá láyé àtijọ́, ṣùgbọ́n láyé ìsìn àgàmọ́ra pọ̀ lọ jàrá. Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Ó mà ṣe o, pásítọ̀ táwọn ọmọ ẹ̀ wúlò, táwọn ọmọ ìjọ dẹ̀ rí pé àwọn ọmọ pásítọ̀ wọn ò wúlò. Báwọn ọmọ pásítọ̀ gan bá jẹ́ ọ̀yàn akọni gan, bí wọn bá fà àgbèrè babẹ̀ jẹ́ wọ́n á jẹ́ ẹnu ní ká wọn níbẹ̀. Ẹ wò nígbà táwọn ọmọ ìjọ míì bá rí pé àwọn ọmọ pásítọ̀ wọn rédèrèdè báyìí ni wọ́n ń ṣe kiri, wọ́n á dẹ̀ máa ṣe rédèrè yẹn lójú àwọn ọmọ ìjọ. Síbẹ̀síbẹ̀ àwọn ọmọ ìjọ á máa ti àwọn ọmọ wọn, óyá lọ dáàdì fẹ́ gbọ́wọ́lé yín, dáàdì ẹ gbọ́wọ́lé wọn, dáàdì ẹ gbọ́wọ́lé wọn. Máa ṣe máa wọ àwọn yẹn tí wá tó bá wá yá táwọn ọmọ bá bẹ̀rẹ̀ sí mu weed. Mi ìtẹ̀wá morúkọ tán tó ń pè fún ọ̀dà pé weed yẹn ti di old school báyìí, oríṣiríṣi náà wọ́n á mú un sìn. Táwọn yẹn bá bẹ̀rẹ̀ sí mú kó mu, bẹ̀rẹ̀ sí ṣèṣekúṣe. Wọ́n máa sọ pé Jésù nìkan mo dẹ̀ fi mọ̀ o, Jésù nìkan ni mo dẹ̀ fi mọ̀ o, kò sẹ́ni tó mu sìgá nínú gbogbo ìdílé mi o, kò sẹ́ni tó mu sìgá nínú gbogbo ìdílé bàbá ẹ̀ o, ṣùgbọ́n mi ò mọ nǹkan tó ṣe tó ń fi mu gbó o. Ẹ lọ jókòó. Wọ́n ti transfer sínú ayé ẹ̀. Jésù Olúwa, gbogbo ọwọ́ àìmọ́ tá a gbé lé àwọn ọmọ mi lórí, ọmọ nìkan ló làdúrà Olúwa fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ̀yin lẹ́ máa ṣiṣẹ́ yẹn o. Tẹ́ bá tún expect pé pásítọ̀ kan tún máa bá yín ṣe, kẹ́ ẹ tún kó àwọn ọmọ yín lọ bá pásítọ̀ mi, pásítọ̀ ẹ̀ bá mi gbọ́wọ́ lé wọn, gbọ́wọ́ àìmọ́ tán gbé lé wọn, á jẹ́ pé ó di ọwọ́ àìmọ́ double. Ó parí nìyẹn. Every unclean hand laid on my children, wash it away with your blood in Jesus' name. Gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé àwọn ọmọ mi lórí, Jésù ló ẹ ṣàánú fún mi lónìí, ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, Ọlọ́run ayérayé mo gbàdúrà, gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé àwọn ọmọ mi lórí, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù, Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé àwọn ọmọ mi lórí níbikíbi láti ọwọ́ ẹnikẹ́ni, orúkọ Jésù Olúwa ẹ fi ẹ̀jẹ̀ yín wẹ̀ dànù. Wẹ̀ àwọn ọmọ mi mọ́, fèwé sọ́bù wẹ̀ wọ́n, Olúwa ẹ fi wẹ̀ wọ́n, fẹ̀jẹ̀ yín wẹ̀ wọ́n, Olúwa ẹ ṣàánú fún wọn, Olúwa ẹ má wò àṣìṣe mi, Olúwa ẹ ṣàánú. Bẹ́ẹ̀ ṣe máa gbàdúrà nìyẹn pé kó Olúwa má wò àṣìṣe yín o, kó ṣàṣàánú fún yín, àánú lẹ bẹ̀bẹ̀ fún ní nǹkan kan láti ṣògo lé lórí. Olúwa gbogbo ọwọ́ àìmọ́ tá a gbélé àwọn ọmọ mi lórí, Olúwa ẹ bá mi wẹ̀ dànù. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Mo rántí bàtí mo kẹ́kọ̀ọ́ yìí níbì kan, àwọn èèyàn ṣáà ń gbin, ó wá yá mọ́ ta ló ní ìbéèrè kan wá náà ó sọ ní báwo la ṣe máa ṣe báyìí, kí ni kẹta ní káwá ní kó máa gbọ́wọ́lé wa báyìí. Mo ní èyí tẹ́ ẹ̀ bá fi máa wẹ̀ ń ta gbọ́wọ́lé yín kiri, kí ló tẹ̀ fi ní kí Jésù gbọ́wọ́lé yín lọ́wọ́ ìjọsìn láyé tá a wà kì í ṣe ìjọsìn ara mọ́. Mi ní kò valid o, mi ní wọ́n gbọ́dọ̀ cancel ẹ̀ lèmi ń sọ yìí o, ṣùgbọ́n èyí tẹ́ ẹ̀ bá fi máa wá pásọ ẹ̀ sọ pé Jésù gbọ́wọ́lé yín, á gbọ́wọ́lé yín. Àwọn tí Ọlọ́run fẹ́ làwọn tó fẹ́ sìn nínú ẹ̀mí àti nínú òtítọ́, ó lè ṣe é, ó ṣe náà nígbà tó wá sáyé, ó tún ṣe dòní. Abẹ́rẹ́ nìkan tó wà nínú ìwé Mark chapter 7 verse 32. Mark chapter 7 verse 32. Only then they brought to him one who was deaf and had an impediment in his speech, and they begged him to
to lay his hand on him. Wọ́n sì gbé ọkùnrin kan tí kò lè sọ̀rọ̀ wá sọ́dọ̀ Jésù. Kì í ṣe pé kò lè sọ̀rọ̀ nìkan. Pé kò gbọ́ odi ni. Wọ́n gbé ọkùnrin odi kan wá tí ò tún lè sọ̀rọ̀. Ó ní àwọn ènìyàn sì bẹ́ẹ̀ pé kí ó gbé ọwọ́ rẹ̀ lé. Wọ́n bẹ́ẹ̀ kó gbé ọwọ́. Ìyanu tó wà bẹ́ẹ̀ lónìí ni wípé ẹ lè gbọ́ ohùn mi, ẹ dẹ̀ lè sọ̀rọ̀. So a ò ní ìdí ní láti lọ háyà àwọn èèyàn tá a bá yín bẹ́ẹ̀, ẹ lè lanu láti bẹ̀ Ọlọ́run pé kó gbé ọwọ́ lé yín. Jésù Olúwa, mo gbé ayé mi tọ̀ yín wá lónìí. Ẹ wo gbogbo ohun tí kò ṣe déédé. Gbogbo ohun tí kò ṣe déédé. Olúwa ẹ wò sàn lónìí. Ẹ wo gbogbo nǹkan tí ò ṣe déédé sàn nínú ayé mi. Oh Lord, I bring my life to you today. Heal all improper things. All improper things. Things that did not allow me to walk properly. It did not allow my life to walk properly. Kò jẹ́ kí ìgbé ayé mi ṣiṣẹ́ bó ṣe yẹ kó ṣiṣẹ́. Jésù Olúwa, mo gbé ayé mi tọ̀ yín wá lónìí. Ẹ wo ohun tí kò ṣe déédé nínú ayé mi, Olúwa ẹ wò sàn lónìí. Ẹ bẹ̀ wo ayé mi wò lónìí. Gbogbo ohun tí ò ṣe déédé níbẹ̀, Olúwa ẹ wò sàn. Gbogbo ohun tí ò jẹ́ kí ayé mi ṣe déédé, Olúwa ẹ wò sàn lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Olúwa ẹ bẹ̀ ayé mi wò lónìí. Gbogbo ohun tí ò jẹ́ kí ayé mi ṣe déédé, Olúwa ẹ wò sàn. Ẹ gbàdúrà fún àwọn ọmọ yín náà. Ẹ sọ fún Ọlọ́run pé ohun tí ò jẹ́ kí ayé àwọn ọmọ yín ṣe déédé bẹ́ẹ̀ ṣe fẹ́ tàbí ju ìbéèrè yín lọ, kí Ọlọ́run kó wò sàn. Ó ẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Ọlọ́run nìkan ló ní ipá, Ọlọ́run nìkan ló ní agbára tó lè fi ṣe. Ó yẹ bẹ̀rẹ̀ sí gbàdúrà. Lórúkọ Jésù Kristi, Olúwa ẹ ṣàánú fún mi lónìí. Ẹ bẹ̀ ayé mi wò lónìí. Gbogbo ohun tí ò jẹ́ kí ayé mi ṣe déédé, lórúkọ Jésù Olúwa ẹ wò sàn. Olúwa ẹ wò sàn. Jésù wò sàn. Ayérayé Olúwa ẹ wò sàn. Ọlọ́run wa Olúwa ẹ wò sàn. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ẹ̀yin ọmọ Ọlọ́run, kò sẹ́ni tó lè jà mí níyẹn pé ìlera ẹlòmíì kò ṣe déédé. Yẹn pé àgọ́ ara ẹ̀ kò ṣe bó ṣe yẹ kó ṣe. Àgọ́ ara ni ò ṣe déédé. Jésù nìkan ló lè wòsàn. Ní dákẹ́ náà ni o. Bẹ́ẹ̀ ni ìbùkún ẹlòmíì ni ò ṣe déédé. Bẹ́ẹ̀ ìbùkún ẹlòmíì ò ṣe déédé. Ẹlòmíì àwọn ọmọ ẹ̀ ni ò ṣe déédé. Ó wọ ayé àwọn ẹ̀ tí ó rí pé wọn ò ṣe déédé. Ẹlòmíì iṣẹ́ ẹlòmíì ò tí ì ṣe déédé. Yẹn pé iṣẹ́ ò mú ẹ bèèrè lọ́wọ́ ara yín ni pé iṣẹ́ tí mò ń ṣe yìí ṣó garanti ọjọ́ iwájú mi, ṣó ti garanti ọjọ́ iwájú mi. Àwọn ìbéèrè tí yẹn máa bẹ ayé ẹlòmíì ò ṣe déédé. Ẹlòmíì ń bẹ̀rù, kò mọ tó lè ṣẹlẹ̀ lọ́la, kò ní ìdánilójú ọ̀la. Àwọn nǹkan tẹ́ ẹ máa fi sínú àdúrà nìyẹn. Ẹ wo, ẹ jẹ́ n sọ fún yín pàápàá ẹ̀yin tí wọ́n ti diagnose pẹ̀lú àwọn àìsàn kan. Ẹ wo, ṣe rí healing ní Ọlọ́run. Ẹ má jẹ́ kó bà yín lẹ́rù o. Ó lè ṣeé ṣe nínú ayé yín. Ẹ gbàgbé pé ẹ lọ ṣe test lánàá. Wọ́n nínú test yẹn wọ́n rí kinní kan ó ṣe rogodo nínú lungs mi. Wọ́n wá ní kinní tó ṣe rogodo yẹn ó wà cancerous, ó lè máa fẹ̀ sí kó kan Ọlọ́run. Tí ẹ bá gbàdúrà kí Ọlọ́run kó mú wo tí ò ṣe dé nínú ìlera yín kó mú kúrò, ẹ wo, ẹ lè padà lọ sí hospital kan sùn ìdíkíní rogodo ọ̀hún kò sí yẹn. Ó lè farahàn bẹ́ẹ̀ ṣùgbọ́n ẹ ó gbé ìgbé ayé nínú àlàáfíà. Bí oh God mọ̀ tó mi test nìyẹn. Tọ́lọ̀ máa ń pẹ́ ok. Mo ti rí story ẹnìkan rí. Wọ́n ló ní túmọ̀. Wọ́n ní túmọ̀ yẹn ó kéré, ó dàbí orí pin. Àwọn pin nìkan báyìí tó ní olórí pàlàbà báyìí tán fi mú pépà mọ́ ara wall. Nígbà tá a gbàdúrà fún, wọ́n ní kíní yẹn kó padà wá ní oṣù mẹ́ta pé wọ́n á mọ̀ tó bá ti tóbi sí, wọ́n mọ̀ pé iye ọ̀rọ̀ tí mo sọ fún yín ọdún méje lélẹ́yìí o, 70 years lélẹ́yìí o. Bí pain yẹn náà sì ṣe ń rí kò kọjá bẹ́ẹ̀. Ẹni ẹ̀dẹ̀ ń live gbé ayé ẹ lọ, ó ń live ẹ̀ confident. Mo ní bẹ́ẹ̀ ni Ọlọ́run ti wò sàn, machine ló sì ń rí kúrì bẹ́ẹ̀ bó ṣe máa sábà rí nìyẹn. Iṣẹ́ yín gbọ́dọ̀ oh God ẹ̀sà iṣẹ́ yín gbọ́dọ̀ dìde. Ó jẹ́ dandan, kì í ṣe pé wọ́n náà pè tó yẹ mo sọ pé ẹ sọ fún Ọlọ́run. Jésù Olúwa, mo gbé ayé mi tọ̀ yín wá lónìí. Gbogbo ohun tí ò ṣe déédé, ẹ̀yin tẹ́ bá mọ̀ ìlera mi ò ṣe déédé. Jésù ayé mi ò ṣe déédé. Jésù àwọn ọmọ mi ò tí ì ṣe déédé. Àwọn bẹ́ẹ̀ ṣe máa dárúkọ ẹ̀ nìyẹn. Jésù ìbùkún mi ò ṣe déédé.
Jésù iṣẹ́ mi o, ìdílé mi ò tí ì ṣe déédéé, bàbá àwọn kan tí ò ṣe déédéé wọ̀nyí Olúwa ẹ wòsàn lónìí. Ẹ jẹ́ á gbàdúrà bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, Olúwa ẹ bẹ̀ ìdílé mi wò, Olúwa ẹ bẹ̀ ìdílé mi wò, Olúwa ẹ bẹ̀ ayé mi náà wò, Olúwa ẹ yẹ̀ ayé mi wò dáadáa, gbogbo tí ò ṣe déédéé níbẹ̀ Olúwa ẹ wòsàn. Èyí tí ò bá ṣe déédéé tẹ́ ẹ bá identify ẹ máa gbà á. Jésù ayé mi ò ṣe déédéé o, ẹ sọ bẹ́ẹ̀ fún Ọlọ́run. Olúwa ẹ wòsàn. Tó bá pé ìdílé yín ni Jésù ìdílé mi ò ṣe déédéé, Olúwa ẹ wo ìdílé mi sàn. Tó bá pé iṣẹ́ yín ni Jésù iṣẹ́ mi ò tí ì ṣe déédéé, Olúwa ẹ wo iṣẹ́ mi sàn. Tó bá pé àwọn ọmọ ni àwọn ọmọ mi ò tí ì ṣe déédéé, Jésù Olúwa ẹ wo àwọn ọmọ mi sàn. Tó bá pé ìbùkún ni ìbùkún mi ò tí ì ṣe déédéé, Olúwa ẹ wo ìbùkún mi sàn. Ìlera mi ò tí ì ṣe déédéé, Olúwa ẹ wo. Ó yẹ máa gbàdúrà, ó yẹ tẹra máa àdúrà yẹn. Ẹ sọ fún Ọlọ́run, òun ní onìkan ló lè mú tí ò ṣe déédéé kó mu tọ́. Ó yẹ bẹ̀ sí sọ fún Ọlọ́run, gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Ọlọ́run mi o, Ọlọ́run mi o, Ọlọ́run mi o. Ṣé ẹ rí gbogbo nǹkan tí ò jẹ́ kí ayé èèyàn gún inú ayé yìí òun náà ti fi kún? Bẹ́ẹ̀ ni mo sọ fún yín. Torí pé ìgbàgbọ́ tèmi dọ̀la mẹ́ta ni wípé ohun gbogbo tí Ọlọ́run dá dáradára ni. Ọlọ́run dá mi dá o. Mo dúpẹ́ lọ́wọ́ Ọlọ́run, mi ò mẹ́yìn o. Tẹ́ ẹ̀ ń wá nǹkan mi kún, ṣùgbọ́n èmi tí mo bá ń sọ̀rọ̀ mo ní ìgbàgbọ́ dájú pé Ọlọ́run dá mi dá. Ṣé ẹ rí àwọn àìdá tí ń bá identify kì í ṣe Ọlọ́run ló fi sí o. Inú ayé yìí ni ibi lè sọ nípa màmá kan, wọ́n ní ẹ̀yìn ẹ ti tẹ̀ tán, ẹ̀yìn ẹ ó ti tẹ̀ tán. Nígbà tá a bẹ̀ sí ka ìtàn màmá tí ẹ̀yìn ẹ tẹ̀ tán yẹn, irú àìsàn wo ló lè fà á? A bẹ̀ sí wá àwọn medical journals, àìsàn wo ló lè fà á, àìsàn wo ló lè fà á, àwárí àìsàn tó lè fà á. Ṣùgbọ́n nígbà tá a wá farabà sínú Bíbélì tá a wá ń farabalẹ̀ wò, a wá rí pé kì í ṣe pé obìnrin ṣàìsàn lẹ́yìn ẹ ṣiṣẹ́ tẹ̀ tán, iṣẹ́ ọwọ́ àwọn ẹ̀mí òkùnkùn ni. Ètò yà yẹn lẹ́nu nìyẹn. So mo máa sọ wọ́n yẹn pé téèyàn bá ṣàìsàn nígbà míì kì í ṣe ọ̀rọ̀ abẹ́rẹ́ ló kàn. Ó lè jẹ́ pé ẹ̀mí òkùnkùn ti lọ́wọ́ sí i. Òun ló máa ń fa gbàmí téèyàn bá lọ sí hospital. Kíní kan gún mi níbí lẹ́gbẹ̀ẹ́ òsì, ó kàn gún mi bíi píìnì ni. Wọ́n dẹ̀ ṣe gbogbo scan tí òyìnbó mọ̀ láyé lọ́rùn, wọ́n dẹ̀ ṣe jáde, wọn ò rí nǹkan kan. Ẹjọ́ ṣe abẹ́rẹ́ ló kàn. Irọ́ iṣẹ́ ọwọ́ ẹ̀mí òkùnkùn ni tó ṣe màmá yẹn nìyẹn. Ṣùgbọ́n gbàtàn gbé dé ọ̀dọ̀ Jésù ṣe kíní kan fún màmá yẹn. Luke chapter 13 verse 13. Luke chapter 13 verse 13. Ẹ̀rí kan tó ṣe ni. And he laid his hand on her, and immediately she was made straight and glorified God. Ó sì gbé ọwọ́ rẹ̀ lé lójú kan náà, a sì sọ ọ́ di títọ́, oh God. Ó sì yin Ọlọ́run lógo. Ó wá yin Jésù Kristi, Jésù Olúwa. Ẹ wádìí ayé mi lónìí. Gbogbo ohun tí ò jẹ́ kí ayé mi gún, ẹ lè jáde. Oh Lord, examine my life today. Everything preventing my life from stability. Ayé ẹlòmíì ò stable, ó kàn ń lọ òkè o, á lọlẹ̀ o. Ìbùkún ẹlòmíì ò stable, ó kàn ń lọ òkè o, á lọlẹ̀ o. Ayọ̀ ẹlòmíì ò stable, á láyọ̀ lónìí o, ìbànújẹ́ díẹ̀ àtúnkún lọ́la. Ayé àwọn ọmọ ẹlòmíì ò stable. Tó bá ti wò pé ilé ó máa dá, ọmọ yẹn á tún ṣe nǹkan kan, á tún bú sẹ́kún. Ayé ò tí ì gún nìyẹn. Olúwa ẹ wádìí mi lónìí. Gbogbo tí ò jẹ́ kí ayé mi gún, Olúwa ẹ lé jáde. Ẹ wádìí àwọn ọmọ mi lónìí. Gbogbo tí ò jẹ́ kí ayé wọn gún, Olúwa ẹ lé jáde. Ẹ wádìí ìdílé mi lónìí. Gbogbo tí ò jẹ́ kí ayé wa gún, Olúwa ẹ lé jáde. Ẹ jẹ́ á gbàdúrà ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà. Olúwa ẹ wádìí mi lónìí. Gbogbo tí ò jẹ́ kí ayé mi gún, lórúkọ Jésù Olúwa ẹ lé jáde. Olúwa ẹ lé jáde. Gbogbo tí ò jẹ́ kí ayé àwọn ọmọ mi gún, Olúwa ẹ lé jáde. Olúwa ẹ wádìí mi. Olúwa ẹ wádìí mi lónìí. Olúwa ẹ wádìí mi lónìí. Ní orúkọ Jésù gbogbo tí ò jẹ́ kí ayé mi gún, Olúwa ẹ lé jáde. Olúwa ẹ ṣàánú fún mi. Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Ní orúkọ Jésù Olúwa ẹ ṣàánú fún mi. Olúwa ẹ ṣàánú fún mi. Gbọ́ àdúrà. Jésù Kristi Olúwa wa. Tẹ́ẹ̀bá à ń sọ fún wa pé àwọn ibi tí Ọlọ́run ti lè gbé ọwọ́ lé wa, òun la wà yìí o. Torí náà má fi àkókò àdúrà náà ṣòfò. Tá a bá tún ṣí Bíbélì wa sí ìwé Máàkù chapter 10, Mark chapter 10 verse 16. Mark chapter 10 verse 16. Ẹ rí i pé ara àwọn iṣẹ́ ìyanu tí Jésù ṣe nípa ìgbọ́wọ́lé nìyẹn. Ó ní and he took them up in his arms and laid his hands on them and blessed them. Oh God, oh God, oh God, oh God,
nígbà tí Ọlọ́run bá gbé wa dé ìkóríta yẹn tó fà wá lọ́wọ́, tó wá gbé ọwọ́ lé wa, tó wá gbàdúrà fún wa, tó gbàdúrà sórí wa, tó gbàdúrà sí ayé wa, nísìnyí bá dé. Oh my God, ẹ wo ìwúlẹ̀ fẹ́nu méjèèjì. Mo bèèrè lọ́wọ́ yín ni o, kí Pastor Sam Adeosun kó fà yín lọ́wọ́, kó gbọ́wọ́ lé yín, kó sì ṣe kíni o, kó sì bùkún fún yín, kó gbàdúrà fún yín, tàbí kí Jésù kó fa ọwọ́ yín sókè, kó gbọ́wọ́ lé yín, kó sì bless yín. Ẹgbẹ́ ìwúlẹ̀ múnú méjèèjì. Èmi gan tí mò ń sọ̀rọ̀ tí mo jẹ́ Sam Adeosun yìí, mo fẹ́ kí Jésù fa ọwọ́ mi, kó gbọ́wọ́ lé mi, kó bless mi. Ẹyọ, so mo bẹ̀ yín, Jésù ní kẹ́ ẹ mú o, Jésù ní kẹ́ ẹ mú ní ìgbà gbogbo o. Kì í ṣe pé à ń doubt ara wa o, ṣùgbọ́n a ò jẹ́ nǹkan kan níwájú Jésù Kristi Olúwa wa. Torí ẹ̀ mo ṣe fẹ́ ká múra sí àdúrà tá a fẹ́ gbà ẹ́. Mo fẹ́ pe àdúrà kan fún yín ká tó lọ sínú àdúrà nù wa. Wá sọ fún Ọlọ́run, Jésù Olúwa, ẹ fà mí sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ṣé pé sentences mẹ́ta ni. Jésù Olúwa, ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ yín lé mi, ẹ bùkún fún ayé mi. Ẹ fà àwọn ọmọ mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé wọn, ẹ bùkún fún ayé wọn. Oh Lord, raise me by my hand, lay hands on me and bless me. Jésù Olúwa, ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ẹ jẹ́ àgbàdua bẹ́ẹ̀ ní orúkọ Jésù, ní orúkọ Jésù. Ọlọ́run ayérayé mo gbàdúrà, ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ẹ fà àwọn ọmọ mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé wọn, Olú ẹ bùkún fún wọn. Ẹ fà iṣẹ́ mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé, ẹ bùkún fún iṣẹ́ mi. Ó máa ẹ bẹ ṣe máa gbàdúrà, ẹ gbà kárakára. Ẹ fà ìdílé mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé ìdílé mi, Olú ẹ bùkún fún ìdílé mi. Ẹ fà aya mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé aya mi, ẹ bùkún fún aya mi. Ẹ fà ọkọ mi lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé ọkọ mi, ẹ bùkún fún ọkọ mi. Bẹ́ẹ̀ ṣe máa gbà, ẹ bẹ̀ sí gbà, ẹ gbà, ẹ fi ìtara gbàdúrà yìí. Ẹ gbà bí ìgbà tó jẹ́ pé opportunity kan péré tẹ́ ẹ ní rèé láti gbàdúrà yẹn. Ẹ gbà bí ìgbà tó jẹ́ pé opportunity kò gbọdọ̀ lọ́mọ yín lọ́wọ́. Ẹ tẹ̀síwájú àdúrà yẹn. Jésù Olúwa, ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Ẹ fà mí lọ́wọ́ sókè, ẹ gbé ọwọ́ lé mi, ẹ bùkún fún mi. Gbọ́ àdúrà Jésù Kristi Olúwa wa. Ẹ já wọnú àdúrà nù wa lọ. Ibi la ti ń béèrè lọ́wọ́ Ọlọ́run, ibi la ti ń bẹ̀bẹ̀, ibi la ti ń ṣìpẹ̀, ibi la ti ń béèrè kan lọ́wọ́ Ọlọ́run pé kí Ọlọ́run kó ṣe o, Ọlọ́run kó dáhùn o. Ó yẹ máa gbàdúrà, ẹ má dúró de ẹnikẹ́ni, ẹ máa gbàdúrà. Ẹ yo ibi la ti ń bọ́ sórí ìkúnlẹ̀ tàbí ká bọ́ sórí ìnàró tàbí ká jókòó, yẹn ó depend lórí bá a ṣe wà tẹ́lẹ̀. Ẹ já máa gbàdúrà yẹn lọ. Àdúrà yẹn ló wà important jù. Ẹ tẹra mọ́ àdúrà yẹn, má dúró. Ẹ tẹra mọ́, ẹ má dúró. Ẹ máa sọ fún Ọlọ́run, ẹ máa sọ fún Ọlọ́run, ẹ máa sọ fún Ọlọ́run. Jésù Kristi, Olúwa ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Jésù Kristi, Olúwa ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Jésù Kristi, Olúwa ṣàánú fún àwọn ènìyàn wọ̀nyí. Àánú yín, òjò àánú kó máa rọ̀, 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 òjò àánú kó máa rọ̀. Ní orúkọ Jésù Kristi, ẹ fi àánú yín dá wọn lò, ẹ fi àánú yín bá wọn pàdé, ẹ fi bá ìní wọn pàdé, kí ìyanu kó ṣẹlẹ̀. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run. Ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Ẹ jẹ́ á gbàdúrà. Ọlọ́run wa dúpẹ́ lọ́wọ́ yín fún oore ọ̀fẹ́, a yìn yín lógo torí pé ẹ ṣe, torí pé àánú yín dúró láéláé. A dúpẹ́ ẹ̀yin ni Ọlọ́run wa lánàá, ẹ̀yin ni Ọlọ́run wa lónìí, ẹ̀yin lẹ́sìn máa jẹ́ Ọlọ́run wa títí láéláé. Bàbá Olúwa gba ọpẹ́ wa, ọmọ gba ọpẹ́ wa, ẹ̀mí mọ́ gba ìyìn wa. Mo gbàdúrà fún yín bí Ọlọ́run wa ti ń bẹ tí ẹ̀mí ẹ̀ ń bẹ láàyè. Lórúkọ Jésù Kristi, Ọlọ́run ó fà yín lọ́wọ́ sókè, Ọlọ́run gbé ọwọ́ lé yín, Ọlọ́run súre fún yín lórúkọ Jésù. Àdúrà kan péré tí mo ní mọ́ nìyẹn. Mo tún sọ lẹ́ẹ̀kejì pé ní orúkọ Jésù Kristi, Ọlọ́run fà yín lọ́wọ́ sókè, Ọlọ́run gbé ọwọ́ lé yín, Ọlọ́run bọ̀kọ̀ fún yín lórúkọ Jésù Kristi. Níbikíbi tí àwọn ọmọ yín bá wà, mo ti ń sọ̀rọ̀ yìí, níbikíbi lórílẹ̀‐èdè àgbáyé, bóyá àwọn ní lẹ́gbẹ̀ẹ́ yín, bóyá wọ́n wà lórí bẹ́ẹ̀dì wọ́n ti sùn, bóyá ìjọ ń gbàdúrà pọ̀, bóyá wọ́n wà nílé tiwọn, bóyá wọ́n wà ní orílẹ̀‐èdè míì, ibikíbi tí wọ́n bá wà ní abẹ́ oòrùn, ní orúkọ Jésù Kristi, Ọlọ́run fà wọ́n lọ́wọ́ sókè, Ọlọ́run gbé ọwọ́ lé wọn, Ọlọ́run súre fún wọn lórúkọ Jésù Kristi. Ìgbé ayé yín lórúkọ Jésù ó gba ìyàtọ̀ sí rere. Ògo Ọlọ́run yóò farahàn, agbára wà láàyè Ọlọ́run yóò ṣiṣẹ́ fún yín. Ògo ni fún Ọlọ́run lókè ọ̀run, ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Jẹ́ kí oore-ọ̀fẹ́ Jésù Kristi Olúwa wa, ìfẹ́ mọ́ ti Baba
ìdàpọ̀ ti ẹ̀mí mọ́ mo ní kó máa bá yín lọ, mo ní orúkọ Jésù kó máa bá yín lọ. o ìrètí ti gbà lórúkọ Jésù Kristi, agbára kankan kò ní rè dànù, ìyanu á ṣẹlẹ̀ o, ẹ̀rí á sì tẹ̀lé ní orúkọ Jésù Kristi Olúwa wa. Àmín. Praise the Lord. Hallelujah. Thank you and God bless you.